بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأتم التسليم. وبعد، وعواتي أوانيلي ètò àdínú nàṣíhà náà ni ó tún gòrí afẹ́fẹ́ ní dèdè àsìkò yìí. Àwọn ustaz wa Sheikh Ibn Raji tí wọ́n bá wa ń ṣàlàyé nípa tí a ń pè ní ikhlas, wọn náà ni wọ́n tó wà ní orí ètò ní òní. Níbi tí wọ́n bá wa lọ ní òní, wọn náà ni pé àwọn nǹkan tí wọ́n máa ń ba al-ikhlas jẹ́, wọn ni a ń pè ní ma yudha'u al-ikhlas, àwọn tó ṣe pé ó máa ń ba ìkìláàsù yẹn jẹ́. Ṣùkúlọ́wọ́n bá kí ó ṣàánú wa, àlàyé yẹn náà fẹ́ ṣe fún wa, kúlọ́wọ́n kó má jẹ́ kí ìkìláàsù wa kó bàjẹ́ àti gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ustaz wa Ibn Raji, ẹ sálámà sí àwọn ará ilé tó bá kànnà kẹsì máa bá ètò náà lọ, kúlọ́wọ́n kó bá wà pẹ̀lú yín. Bismillahir Rahmanir Rahim, wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina Muhammad وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الإخلاص láti bí oṣù mélòó sẹ́yìn, òun náà ni àdínú nàṣíhà tí ń ṣàlàyé al-ikhlas fún wa. A ti gbọ́ yé níta sì rí gbọ́yé ń bẹ, Ọlọ́run dákun mọ́sà ìṣe lílò rẹ̀ nírọ̀rùn fún gbogbo wa. Ẹ̀dá lè wá mọ̀ pé nǹkan kan dáa, ṣùgbọ́n kó mọ̀ mọ̀ kí ni tó ba nǹkan náà jẹ́. Látara ìmọ̀ mọ̀ kí ni tó ba nǹkan náà jẹ́, yóò mọ̀ wá kó sínú àwọn nǹkan wọn ni yóò máa ṣe. Bí bá ti wá ń ṣe nǹkan tó ti dáa lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀, àìmọ̀ nímọ̀ nípa nǹkan tí ń bàjẹ́ ni yóò wá jẹ́ kókó àìdábà. Òun wà rò pé òun sì ń jẹ́ mukhlis, ó sì ti kú nínú agbọ́n rẹ̀ ni tó ní ikhlas. Nínú àwọn kan tí ń ba ikhlas jẹ́ lára mùsùlùmí, ash-shirku bi anwa'ihi, ìgbé ẹ̀tọ́ Ọlọ́run ọba fẹ́ dá mí, èyí tá a máa ń dá pè ní ẹbọ ṣíṣe nínú Islam. Ó ba ikhlas jẹ́ látorí dé parí. Gbogbo ẹni tó bá jẹ́ ọ̀ṣẹbọ kò lè jẹ́ mukhlisul láyéláyé. Gbogbo ọ̀nà tí ń jẹ́bọ pín sí, táwọn afá olùmọ̀nù Islam tó máa ń ṣàlàyé rẹ̀ fún wa, gbogbo ẹ̀ pátá kò sí èyí tí ó ba ikhlas jẹ́ lára mùsùlùmí. Káwọ́ àyà kan náà Suratul Furqan tó lúwa wá ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim. Lójú al-qiyamah, àwọn kèfèrí ẹ̀dá ikhlas náà ni wọ́n ní, tọ́lọ̀ fi ń sọ wípé wa qadimna ila ma amilu min amal faja'alnahu haba'an manthura. Lójú al-qiyama, gbogbo ṣẹ́ táwọn ẹni wọ̀nyí ṣe, àwọn Ọlọ́run ọba á padà sọ́dí tí jẹ́pẹ̀ tá kú mọ́ wọn lójú. Kí ni tó fà? Torí pé wọn ò ní ikhlas. Àwọn ẹni tó mọ̀ wá bí wọ́n béèrè wípé ẹ̀dàkùn sí báwọn ọ̀ṣẹ́bọ nìyẹn tí wọ́n sí nínú agbọ́nrin Islam, tí wọ́n sí lójú ọ̀nà Islam. Pé ó ṣe é ṣe kí mùsùlùmí jẹ́ mùsùlùmí kó mọ́ ní ikhlas ni, kó mọ́ wá ya ọ̀ṣẹ́bọ. Á ló ṣe é ṣe ìyẹn lè máa wà ní Islam kó sì máa wùwà ẹbọ. Ẹ tó bá jẹ́ mùsùlùmí tí ń wùwà ẹbọ tó sì mọ̀ pé òun wùwà ẹbọ, irú ẹni àwa làwọn ń rí mùsùlùmí ẹlẹ́bọ ní pọ́nbélé wájú Ọlọ́run. Ìyẹn sì lè máa kó sínú ìwà ẹbọ kó mọ̀ pé òun kó sínú ìwà ẹbọ, torí pé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ṣíríkù ní Islam, àwọn ọ̀rọ̀ tó wà daqiqatun jiddan tí wọ́n wẹ́ púpọ̀ ni, tó sì pé àwọn àfá olùmọ̀ pàtàkì ní Islam àwọn ni wọ́n máa ń mọ̀ láti ṣe àlàyé rẹ̀. Lórí ṣe pé ó dọ́ràn yẹn lórí gbogbo tí bá ń jẹ́ dáìyà, ẹni bá ń jólú pèpè ní Islam kó máa ṣàlàyé ọ̀rọ̀ ẹbọ fáwọn èèyàn, torí pé ń kó bá al-ikhlas. Àfáwà Muslim rahimahullah, wọ́n gba hadithi kan wá fún wa nínú sahihu wọn láti ẹnu Quraib, ẹrú àsọ́rọ̀mọ́ Abdullahi ibn Abbas radiyallahu anhuma. Ó ní ọmọ kan kún fún Abdullahi ibn Abbas ní àyè kan tí a ń pè ní Qudayd àbí Usfan. Ìkanú àyè méjèèjì yìí ń bẹ ní agbègbè Kaaba ilé Ọlọ́run ní gbòrò Mẹ́kà. Abdullahi ibn Abbas wọ́n bi Quraib, ó ní dákun bá ń wò táwò, kí làwọn èèyàn ń péjọ fún? Quraib ní mo jáde, mo bá àwọn èèyàn tí wọ́n ti péjọ
wọ́n péjọ fún àti ìsìnkú ọmọ Ibn Abbas tó kú. Ibn Abbas wọ́n ń bi Kuraybu léèrè wípé hum arba'un, sí àwọn tí wọ́n ń péjọ ń ta yìí sí wọ́n pé 40 lẹ́dà tán pé 40 ló ń kà. Ó ní mo ní bẹ́ẹ̀ ni. Nígbà náà Ibn Abbas wá ní bá ń gbé ọmọ náà jáde kí wọ́n kírun sílá. fa inni sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul, torí fúnra ara mi ní fi tí ara mi ń gbọ́ tó jíṣẹ́ Ọlọ́run tí kí Ọlọ́run bẹ̀rún sọ báyìí wípé ma min rajulin muslimin yamutu fayaqumu ala janazatihi 40 rajulan la yushrikuna billahi shay'an illa shafa'ahumullahu fihi. Ó ní òjíṣẹ́ Ọlọ́run sọ wípé kò sí èèyàn kan tó bá jẹ́ mùsùlùmí tó bá fi filé ayé lẹ̀ tó kú tí 40 mùsùlùmí wá kírun sókú rẹ̀ la, tí gbogbo 40 mùsùlùmí tí wọ́n ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ò mú kẹ̀kẹ́ pẹ̀lú Ọlọ́run ọba sìn nínú ìjọsìn, illa shafa'ahumullahu fi, àbíkọ́ Ọlọ́run ọba tẹ́wọ́ gba ìsìpẹ̀ wọn fẹ̀yìn náà. Ìbéèrè táwọn wá bí gbogbo ara wa léèrè nìyẹn, ìjọpọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lẹ́ni mélòó ló mọ́nú ẹbọ nù wa, ló fi ṣe wípé ọ̀rọ̀ ẹbọ yìí tó lágbára púpọ̀ ní ìmọ̀ ń ba ìkíláàsì yẹn jẹ́. Òkú tí wọ́n gbé wájú náà fẹ́ kírun sílá, kí ni tó ṣe kó tó kú, àwa náà ta tò lẹ́yìn, kódà ìmáàmù tó bọ́ wájú tí ó kírun sókùlá wà náà lára ṣìírí ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ìwà ẹbọ, ọ̀rọ̀ ẹbọ, ìrìn ẹbọ ìsì ń bẹ nú àwọn wọ̀nyí tí wọ́n mọ̀ pé bọ náà làwọn ń ṣe, ìsì ń bẹ nú tó ṣe pé wọ́n lè mọ̀ pé bọ làwọn ń ṣe. Àmọ́ ẹni bá jẹ́ lẹ́bọ láyé ìkíláàsì rẹ̀ ti bàjẹ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì lábala tí ń jẹ́ mọ́ ẹbọ òun ni tí Ànábì sálàm ń pè ní ẹbọ kékeré. Ẹbọ kékeré yìí ẹbọ náà ni ó sì tí mùsùlùmí kó jìnà sí, òun náà ni tí ń jẹ́ àríyá. Mahmud ọmọ Labid kọ́lọ̀ kó bá ní yọnu sí, ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا يا رسول الله وما الشرك الأصغر قال الرياء إن الله تبارك وتعالى يقول يوم تجازى العباد بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون بأعمالكم في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء. حديثهم بين مسند أحمد تافا والشعب الأرموت توسط أحا إسناد حديثنا. ولو جيشي ألون تكي أتولالون بهم سباي ويبي إن تولي وجو تيمو فين قايا لوري أن يالوما مجولاي ونا نيبو كيكي وان بيو جيشي ألون باليري ولو وانتون جيبو كيكي أنا بيني وني الرياء شياريمي شنبومي tánẹni tẹ́lẹ̀ yóò sí nínú àlámàrí rẹ̀ náà mùsùlùmí lẹ́ni. Àfikún ní kálùkù sàkíyèsí ara rẹ̀ káwúra wa fínífíní ká tún kọ̀ọ̀kan wá ṣe, torí pé Ọlọ́run Ọba Ta'ala lóòjọ́ alqiyama tí ó máa san àwọn ẹrúsìn lẹ́san iṣẹ́ tí wọ́n ṣe. Ọlọ́run máa sọ fún gbogbo ẹni tí bá ń ṣe kárìmí wípé kíkó wá yín kọjá síbi iṣẹ́ kárìmí tí ń ṣe láyé, àwọn tí ń ṣe kárìmí fún láyé kó bóyá yóò rí ẹ̀san lọ́dọ̀ wọn. Gbogbo ẹni sọ̀rọ̀ Ọlọ́run kó tún ra rẹ̀ ṣe, ẹni ń gbọ́ kó tún ra rẹ̀ ṣe, ẹni náwó sójú ọ̀nà Ọlọ́run kó tún ra rẹ̀ ṣe, ẹni ń kọ́mọ kó tún ra rẹ̀ ṣe, ẹni ń gbọ́nà kan sọ́nà kejì ń rìn ẹ̀sìn Ọlọ́run Ọba lọ́wọ́ kó gbìyànjú kó tún ra rẹ̀ ṣe. Kò sẹ́ni tí kárí mi èé fẹ́ wù, ìyẹn lẹ́yìn gbọ́dọ̀ gbìyànjú láti máa checkmate ara ẹ̀ ní gbogbo ìgbà kí kárí mi bá ṣe èèyàn jẹ́, torí pé kárí mi ń ba ìkíláàsì jẹ́ ni. Ẹ̀dá wá kárí mi wá ń dà láàmú, kí ni ọ̀nà àbáyọ nínú ẹ̀? Àwọn àfáà ṣe àlàyé ẹ̀. Tí ẹ̀ bá fẹ́ treat tí ń jẹ́ kárí mi, àkọ́kọ́ kó gbà wípé gbogbo ìgbòkègbodò nínú ẹ̀sìn, gbogbo òun sì ń lọ sókè tó ń bọ̀ tó ń rí ṣe, òun rọ́ Ọlọ́run sọ bó ṣe yẹ kó sọ, òun rówó ná sínú àdínì bó ṣe yẹ kó rí ná sínú àdínì, òun rí ogún ara, òun rí ìlò, òun rí àláfíà ara lò sí tọ́lọ́run, kó mọ̀ pé kìí sọ láàrẹ̀ o, kò ń gé Ọlọ́run Ọba fún ọ ní àjùlọ Ọlọ́run Ọba fún ọ ní tí ò fáwọn ẹlòmíì. Bẹ́yẹn bá ń ti eléyìí yóò mọ̀ wípé kò sí kẹ̀kan tó ní nínú àdì ọkàn láti máa fi ṣe kárí mi sọ́lọ́run, àbíláti máa fi ṣe kárí mi sáwọn ẹ̀dá èèyàn. Nǹkan ẹlẹ́ẹ̀kejì kó máa páyà ìkórìíra Ọlọ́run Ọba àti ìbínú rẹ̀ tí ó padà ṣẹlẹ̀ sí lójú al-qiyama tó bá fi kárí mi lẹ̀. Bákan náà kó máa gbìyànjú láti máa wo gbogbo tó bá kù sí, àwọn ibi tó ṣe tó kù díẹ̀ káà tó sí sọ́mọ ẹ̀dá èèyàn yìí máa rìn láyé kórí ọmọ mi lọ́rùn rẹ̀,
kó gbogbo ló kù sí, tí bá ti ń wo àwọn ibi tó kù sí yẹn, ibi àwọn mistakes ẹ̀ ti ń wáyé, ìyẹn yóò lè jẹ́ kó má ríra rẹ̀. Bákan náà kó sì máa ṣọ́ra púpọ̀ gbogbo àwọn ìbádàtì tá a máa ń ṣe léè tó já sí pé èèyàn lè ṣe ní kọ̀kọ̀ náà, bí à ń ṣe nàwáfíl, bí ká máa kírun lóru, kó máa ṣe gbogbo rẹ̀ ní kọ̀kọ̀, kó máa ṣe láṣìírí, tó bá ṣe é ṣe gẹ́ gbogbo ìtọrẹ àánú rẹ̀ tí ó máa ń ṣe kó máa jẹ gbangba, kó máa jẹ gbangba. Gbogbo eléyìí kó sì máa ṣe rántí ikú lọ́pọ̀lọpọ̀ ọgbà, jìyà tí ń bẹ́nu sàárè àti kẹ́ tí ń bẹ́nu sàárè. Gbogbo àwọn kan wọ̀nyí tẹ́dà bá ti ń ronú sí yóò mú kó lè gbìyànjú láti sọ́ra rẹ̀ kó ní mi ti ń jẹ́ rìíyà. Torí pé ẹ̀dá lóòótọ́ ó lè mọ́ gbé nǹkan lọ sórí ta, ó lè mọ́ wà nínú ẹgbẹ́ awo, ó lè mọ́ wà lẹ́gbẹ́ mọ̀lẹ̀, ó lè mọ́ láṣìírí kan ní kọ̀ọ̀kọ̀, ṣùgbọ́n ẹjẹ́ ń sọ kó dùn lọ́rọ̀ Ọlọ́run káyé ó gbọ́ mi yìí. Èso ti bọ̀ pọ̀lọpọ̀ ayé jẹ́, èso ti bà wá lẹ́mí jẹ́, ó ti bà wá níṣẹ́ jẹ́ lọ́pọ̀lọpọ̀ ayé yẹn. Ẹ máa rí kí ní fa pé lágbájá afẹ́gbọ́ wà sí rẹ̀ afẹ́gbọ́ ìtàmẹ́dò, torí pé àwọn tá à ń gbọ́ wà sí náà à ń kó báwọn tí ń ṣe wà sí fún wa. Kì í sọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ gbọ́ lẹ́nu lámà ń mọ́, bóò ní ṣe ń sọ̀rọ̀ la fẹ́ gbọ́, bóò ní ó ṣe bú, bóò ní ṣe kẹ́ ibú fún, bóò wọ́n ṣe fèsì fúnra wọn tí wọ́n lálà sí ọ̀rọ̀ ara wọn. Ní tí kó wá ń gbọ́n bí wà sí nìyẹn, ó fi wá di wípé àtàwà tá à ń gbọ́ wà sí àti àwa tá à ń ṣe rìyá ò ti wá bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀. Nǹkan wọ̀nyí kárí mi ṣe ń gbọ́ mi, gbogbo ẹni bá sì ń ṣe ń gbọ́ mi láyé tí ń ṣe kárí mi díẹ̀ sí yìí lójú alkiyama Ọlọ́run bó yẹ̀yẹ́ rẹ̀ ni, Ọlọ́run mọ́ yẹ̀yẹ́ wa láyé ń bí, lójú alkiyama náà ìwọ Ọlọ́run subhanahu wa ta'ala mọ́ yẹ̀yẹ́ wa. Eléyìí ń bẹ lára àwọn kan tí máa ń ba ikhlasu jẹ́ mọ́yàn lá. tó nǹkan mí tó máa ń ba ikhlasu jẹ́ mọ́yàn lá, hubbu dunya min malin aw ri'asatin aw hizbiyatin aw tama'in. Eléyìí pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala tó bá dìgbà mí a ṣe fọ́síwẹ́wẹ́ rẹ̀ nínú àwọn nǹkan mí tó máa ń ba ikhlasu jẹ́. Hadha wallahu a'lam. Kó bá wa tán àwọn ustaz wa kó bá ṣe wọ́n lẹ́san lórí gbogbo àwọn ìtọ́sọ́nà àkíyèsí tí wọ́n ń pè wá sí kọ́lọ̀kọ́ ṣàjẹ́ kó wúlò fún wa. So ọ̀rọ̀ ni wọ́n sọ lórí ọ̀rọ̀ ikhlasu yìí wípé tí máa ń bà jẹ́ kó kálukú aká gbìyànjú kí á jìnà sí. Àwọn ustaz ẹ pé nọ́mbà 08037907714 08156256660. Síwájú kí a tó mú ètò yìí wá sí òpin, àwọn ilé ẹ̀kọ́ tí a máa ń pè àkíyèsí ara wa sí láti fi àwọn ọmọ wa sí ṣípa àwọn ọmọ yìí náà ní ọ̀la wa. So ká pòròjú ká fi wọn sílé ẹ̀kọ́ ẹ̀sìn. Lára ilé ẹ̀kọ́ tí a lè fi ọmọ sí òun náà ni Al-Fadat International School, tí ó ń kẹ́kọ̀ọ́ Al-Qur'an. Kọ́mọ tó parí yóò rí ẹ̀kọ́ Al-Qur'an láti ha sórí, tí bákan náà kò sì ní ṣàfẹ́kù ẹ̀kọ́ táyé. Ká pè sí ilé ẹ̀kọ́ náà wà ní number 2 Benin Road ní Adéwọlé Estate ní ìlú Ìlọrin. So àgbà fẹ́ kàn sí ilé ẹ̀kọ́ náà ká pè sí nọ́mbà yìí 08037395235 08037395235. Ẹ̀mí Abu Fattah Salumi àti àwọn ustaz wa Ibn Raji ń sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.